Today being the date of 22, our neighbor BT Koiki Media bringing the world closer to your doorsteps. Our nílùú Ọ̀yọ́. Ẹ wo tẹrú tọmọ bí wọ́n ṣe wà níta láti máa yẹ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sí. Bàbá wa Sunday Adéyẹmọ wọ́n wá sílùú Ọ̀yọ́ láti wá kí bàbá wa Alaafin Ọ̀yọ́ ikú bàbá yèyé àti báwọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ security ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin wa ìjínigbé yìí ti pọ̀ jù, ìpanilẹ́kúnjayé yìí ti pọ̀ jù. Koiki Media bringing the world closer to your doorstep. Today being the 22nd of July 2025. A wà ní ìlú Ọ̀yọ́ ní ọ̀dọ̀ bàbá wa ikú bàbá yìí. Koiki Media bringing the world closer to your doorsteps. Ìlú Ọ̀yọ́ la wà yìí. Kò ṣiṣẹ́ ó ń káńsù. Ó ń káńsù. Mo bẹ ti override lẹ́ẹ̀kan náà. Ẹni fi opportunity yẹn kí bàbá. Ó mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà. Okay.